ẹ̀yin tèmi eléyìí tó lágbára báyìí o bàbá Kọ́lá Olóòtú wọ́n tún gbé wòlíì kan wá wòlíì yìí wọ́n ní 6 and 7 book of Moses làwọn ń lò àti ọ̀pá Mósè. ẹ̀yin tèmi tó bá ti pẹ́ tíyàn ti máa ń rìn tó ti ń wá wòlíì kiri ó máa pàdé wòlíì àràmàǹdà. bàbá Kọ́lá Olóòtú ti wá pàdé wòlíì àràmàǹdà báyìí wọ́n tún ní 6 and 7 book of Moses tá ti ń gbọ́ láti ọjọ́ yìí. àwọn wòlíì kan pariwo pé kò dáa bẹ́ẹ̀ ni àwọn wòlíì kan tún ní òun làwọn ń lò wá nǹkan fìdílé nǹkan ẹja jọ gbọ́ wòlíì ní stúdíò bàbá Kọ́lá Olóòtú. torí èmi gan nígbà tí máa jáàmù program yìí mo ní ejú mi kọ́ ló máa rí eléyìí gbogbo èèyàn láti gbọ́ 6 and 7 Moses àti ọ̀pá Mósè kẹ̀ ẹja àjọ gbọ́ ẹ̀yin náà ẹ gbọ́ kẹ́ máa fòpíyàn sínú comment ṣé 6 and 7 book of Moses tí òun ni gbogbo wòlíì ń lò ní tí wọ́n gbé pamọ́ àbí àwọn wòlíì kọ̀ọ̀kan ló ń lò àbí gbogbo wòlíì ní ẹja àjọ gbọ́. Lárìnká mi rìnrìn títí o mo rìnrìn mo bá wòlíì olókìkí kan pàdé lórí òkè tàbá sì ń sọ̀rọ̀ nípa wòlíì olókìkí mọ́lẹ̀ oṣù òsì o àfẹ̀ǹtì ọ̀bá ní ilé báláyé lókù ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá àyà ta ní wòlíì tí mò ń sọ̀rọ̀ rẹ̀ orí òkè bòsì ni wọ́n ti wá ẹ máa wọlé o bàbá wòlíì. ẹ kàn sá. orúkọ tí wọ́n pè yín táwọn èèyàn mọ̀ yín. Prọfẹ̀tà Adélé lórúkọ mi sá Prọfẹ̀tà Adélé David JP. Ayọ̀délé. David JP sá. Bàbá Ayọ̀délé. Yes sir. Ó tún jọ́ méjì jọ́ mẹ́ta tá a ti ń gbúròó yín. Bẹ́ẹ̀ni sá. Pẹ̀lú àwọn irinṣẹ́ méjì tó lágbára. Bẹ́ẹ̀ni sá. Irinṣẹ́ méjì wo ló sọ yín dolókìkí? 6 and 7 book of Moses àti ọ̀pá Mósè. 6 and 7 book of Moses. Àti ọ̀pá Mósè. Àti ọ̀pá Mósè. Bẹ́ẹ̀ni sá. Ẹ sáà wò. Bí èèyàn bá ní 6 and 7 book of Moses lọ́wọ́ kò sí nǹkan tí èèyàn lè fi control láyé. Láyé. Bẹ́ẹ̀ni sá. Bí ẹlòmíì bá wà sá bó bá ní stroke mo lè fi control ẹ̀ tí màá sin nǹkan tí ó dẹ̀ di tí stroke yóò filẹ̀. Bí èèyàn bá wáwé ìgbélú mo lè fi control ẹ̀ tó yẹ pé ìwé ìgbélú yẹn máa gbà. Bí èèyàn bá ń wá ọmọ bí ó ń bá wá iṣẹ́ kò sí nǹkan ẹni yẹn ń wá tí n bá ti lè lò bóyá ó ṣe lò tó bá ti nígbàgbọ́ ohun gbogbo ti di ṣe. 6 and 7 book of Moses. Bẹ́ẹ̀ni sá. Bó lẹ̀ ṣe máa lò òun àti ọ̀pá Mósè èwo ló lágbára jù nù méjèèjì ló lágbára jù ṣùgbọ́n tí máa sọ fẹ́ lómi pé within 13 days within 21 days tó bá nígbàgbọ́ ohun gbogbo gbọ́dọ̀ bọ́ sí ṣiṣẹ́ fún. ẹni tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ òkèèrè Bẹ́ẹ̀ni sà. kò gbọ́dọ̀ ná yín jujọ́ méje lọ. Bẹ́ẹ̀ni sà. tó ń tọ̀ wọ́n ọ̀bá rí rìsọ́ọ̀tì. Bẹ́ẹ̀ni sà. iyekíye tó bá ná ẹ̀ dá padà. Bẹ́ẹ̀ni sà. àwọn wo lẹ bá múlẹ̀ pẹ̀lú agbára méjèèjì. agbára Ọlọ́run ni sà. ọ̀yá ẹ bá ń fa dùà wọlé. ẹ jẹ́ kí gbogbo èèyàn sàmì sà ta ló máa sàmì mi ìmọ̀ bí tó ti ní mo tó sàmì ẹni fi ìjìjà ológun ìjì máa jani náà padà. àmín. mo wí bí wòlíì arúgbó ọjọ́ ni súnlẹ̀ fẹ́ yẹn 801 lónìí 801. 801. Bẹ́ẹ̀ni sà mi ìmọ̀ bó ṣe lè sàmì tó ẹni fi ìjìjà sẹ́ rẹ ẹni fi ìjìjà ibùdókò rẹ lónìí àṣàlọ́gbẹ̀ ẹ̀kú. àmín. ẹ̀yin orí òkè tẹ́ ẹ lọ wà. Bẹ́ẹ̀ni sà. kò sílé lápá ọ̀tún kò sílé lápá Bẹ́ẹ̀ni sà. òsì ẹ̀yin nìkan lẹ kọ́kọ́ dá wà nù. Bẹ́ẹ̀ni sà. bó o ló ṣe jẹ́. agbára Ọlọ́run ni sà 6 and 7 communities ni mo lò tó jẹ́ pé àwọn Fúlàní kan wá sà. tí wọ́n dá màálù wá. Bẹ́ẹ̀ni sà. òkìkí kan gbogbo Bẹ́ẹ̀ni sà. àwọn kẹ́ni fóònù tá à ń gbé lọ́wọ́ ìlú Bẹ́ẹ̀ni gbé sà. ẹ̀pà 40 màálù àtẹyọ kan. Bẹ́ẹ̀ni sà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ sọ pé báwo ni mo ṣe ṣe mo ní agbára Ọlọ́run ni ibi kì í ṣe àyè wọn gbọ́dọ̀ gbàbí kọjá mọ́ àtìgbà náà. 41 màálù. Bẹ́ẹ̀ni sà wọn gbàbẹ̀ kọjá mọ́. wọn ò sì padà wá pa yín. wọn padà wà mọ́. wọ́n lè tún lérí pé àwọn onímàálù tí wọ́n bá tún padà wá àwọn Bẹ́ẹ̀ni kan sà. ó kù. Bẹ́ẹ̀ni sà àwọn èèyàn máa ń pè mí ní wòlíì mọ́tọ́. wòlíì mọ́tọ̀. Bẹ́ẹ̀ni sà. ṣé ẹ fi májèlé inú omi fún wọn ni. irọ́ wọ́n máa sọ pé báwo lè ṣiṣẹ́ pé báwo ló ṣe gbígbà ibo ló gbígbà ṣùgbọ́n agbára Ọlọ́run ni òní 6 and 7 communities àtọ̀pá Mósè yẹn. 41 màálù wá. Bẹ́ẹ̀ni sà. ní ká dijú ká yà. bẹ́ẹ̀ni mo sọ fún wọn ní within 24 hours tí o bá ti rí ẹ̀mí ní ṣe wòlíì mọ́. ẹ pe àrá látọ̀run sórí Bẹ́ẹ̀ni wọn sà. ó sì pa 41 màálù. bẹ́ẹ̀ni wọ́n ní ẹ lérí sí yín gbà náà Wọ́n bá pé mi fà gan, wọ́n gbé lọ sí ìlú. wọ́n ní ẹ̀kọ́ ọmọ yín kúrò lórí òkè o bẹ́ẹ̀ni pé àwọn ń padà wọ́n láwọn padà bọ̀ mo ní ẹ̀ ní ẹ̀ padà débi mọ́. láti ìgbà náà wọn ò padà wá. àgbúrò wọn mọ́. kí ni wọ́n ń pè ní jì bàbá. àìsàn tí ìjì bá ń jà yẹn sà ọmọ ológo máa ń dẹrú o. bí èèyàn bá wà ní ipò mánéjà bíi sẹ́tẹ̀lẹ̀ ó lè padà di gate man. ìjì lọ́jà òun. bẹ́ẹ̀ni sà
ẹlòmíì máa jẹ́ ọkọ yóò padà di ẹrú fún ìyàwó rẹ̀. kábíyèsí olódùmarè. ẹlòmíì máa jẹ́ aya yóò padà sí kíni yóò di èrò ẹ̀yìn. ẹlòmíì yóò máa wá ọmọ kò ní lè rí ọmọ. ẹlòmíì yóò máa wá iṣẹ́ kò ní lè rí iṣẹ́. ẹlòmíì yóò ní àìsàn bí àìsàn stroke bí àìsàn oríṣiríṣi lára ìjì ló jà o. ìjì lọ́jà. ìjì ló jà o. ẹlòmíì yóò máa wá gbẹgbẹ lù ú yóò lóun ti wà fún 10 years ìjì ní sáwọ́. kábíyèsí ọlọ́run. ṣùgbọ́n olúwa rán mi sí èèyàn 801 láti túlẹ̀ ń bí lónìí. 801. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ fẹ́ ṣe bí ìsọjí ni àbí bí ibo. anybody èèyàn tó bá ti lè pè mí pé wòlíì gbàdúrà fún mi ntọ́lúwa bá sọ màá sọ fún. bó o lẹ ṣe di wòlíì gan. nígbà tí mo pé ọmọ 20 ọdún ni mo ya wèrè fún 14 years. ẹ ya wèrè. fún 14 years. bó o ní ẹ ṣe àárín yín wò. bàbá wòlíì kan bàbá yẹn ti kú sí i bàbá yẹn ló wò mí sàn ó ní ìránṣẹ́ ọlọ́run lẹ́nu yìí àwọn alágbára ilé wa bá ń fà ń gbà yẹn ṣùgbọ́n mo ya wèrè fún 14 years ṣùgbọ́n a dá mi padà. ọdún 14 lẹ fi ya wèrè. tí ẹ̀rù bà yá mi tí yá mi gan fúnra rẹ̀ gan ò lè súnmọ́ mi mọ́ tí àwọn ẹbí gbàgbé mi tí anybody sọ mí nù ṣùgbọ́n olúwa sọ pé májẹ̀mú olúwa ń bẹ lórí mi. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lè lọ inú igbó. bẹ́ẹ̀ ni. igbó agéjù. inú igbó ni mò ń gbé. kílẹ̀ ń jẹ kílẹ̀ mú ń bẹ̀. bàbá inú igbó ni mò ń gbé sà. wọ́n ní gbogbo orun yín wá dàbí dáadáa tó ti ń kanlẹ̀ tí. bẹ́ẹ̀ ni fún ọdún 14 gbáko. ẹ gérun ẹ gé nǹkan kan. mi ò gé rárá. ẹ sì jẹ kílẹ̀ kí bó lẹ ṣe ń da ṣe bó lẹ ṣe á mọ̀ pé kíní ti kúrò lára báyìí. ìgbà tí mo rí ìwòsàn ni mo mọ̀ pé nǹkan yẹn kúrò lára mi. kílẹ̀ máa ṣe ńgbà náà tẹ́ fi mọ̀ pé kíní yìí. wọ́n padà àwọn èèyàn padà wà ń sọ fún mi wípé mò ń ya aṣọ mọ́ra mi lọ́rùn nígbà yẹn àṣé mi ò fẹ́ ṣiṣẹ́ olúwa nítorí wọ́n ti sọ pé máa ṣe olúwa láti kékeré jọ́ tán ti bí mi mo ní irọ́ mi ò lè ṣe é. ọlọ́pọ̀ èèyàn bí ẹ bá fún yín lówó ẹ̀ẹ́dòwò ń padà pé ọlọ́run ní kẹ́ ẹ má gbà. bẹ́ẹ̀ni. ṣé kìí ṣe pé ntọ́wà ńlẹ̀ náà ní fà á ti fi rí báwọn. àwọn èèyàn kò gbọ́dọ̀ ṣe ṣe. èèyàn wa máa bówó bínú téèyàn ó pè é. tí olúwo bá ti sọ pé kí n gbà á tó ló bá ní gbowó ń gbà ó tó ló bá ní mọ̀ gbà mi ò ní gbà. ohun olúwa ni mò ń gbọ́ tó ló bá rán mi sí yẹn pé ṣe nǹkan báyìí kó tó dijọ́ báyìí tó bá ti lè ṣe ó ti tán. kábíyèsí olódùmarè. ṣùgbọ́n tí yóò bá ti lè ṣe òun ló mọ̀. ẹ ń sọ̀rọ̀ nípa àjẹ́bọ̀ tíjì bá ń jà yẹn àti ṣe mẹ́ni tíjì ń jà. ẹni tíjì bá jà sá àìsàn ìjì ń jà wá lórílẹ̀‐èdè sà. tẹ́ bá wo dọ́là sà dọ́là ti ga epo wọn gbogbo nǹkan ló wọn ìjì ń jà wá lórílẹ̀‐èdè tá a wà lọ́wọ́lọ́wọ́. ìjì ní ń jà lọ́wọ́lọ́wọ́. ìjì ní ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí. ogun tí ń jà ní ràánù sólè dé. ìjì náà ló ń jà níbẹ̀ náà. ṣùgbọ́n olúwa sọ́pọ̀ fẹ́ fi àdúrà bá májẹ̀mú ìjì yẹn jẹ́ lónìí mi. àdúrà ó bá májẹ̀mú. àdúrà fẹ́ bá májẹ̀mú ìjì yẹn jẹ́. ẹ sì máa ṣàdúrà fún. bẹ́ẹ̀ni olúwa lè gbàdúrà fún èèyàn 801 bí èèmọ́ bí tó ti lè rí mi ò tó lè ṣí ẹ̀ fún èèyàn 91 ẹni tó fi ìjìjàsẹ́ rẹ ilẹ̀ máa gbé mi lónìí. mi èèmọ́ bí tó ti rí mi ò tó lè sàmì bó o bá lè ṣí ẹ̀ fẹ́ nǹkan gbìyànjú ṣí ẹ̀ fẹ́ èèyàn 91 ẹ gbọ́ ẹni fi ìjìjà bùjókòó rẹ ìjìjà nílẹ̀ lónìí àìsàn wọn máa fi ìjìjà bùjókòó bẹ̀rẹ̀ mi yóò máa ti lọ ọkọ̀ bọ́ sí kan. èmi yóò máa wá oyún fún ọdún 11 tí ò ní lóyún èmi ò wà lórí àkéte àìsàn fáìmọ̀ iye ọdún tí ò ní lè kúrò mẹ́ ìjì náà fi já o. lẹ́yìn ìgbà tẹ́ kúrò nínú ogbó aginjù tẹ́ sọ kalẹ̀. bẹ́ẹ̀ni sà. bó o ní bàbá tó wò yín sàn bó o lè ṣe dọ́dọ̀ ẹ̀. bàbá yẹn wọ́n ní bọ́dì òmú mi lọ́bẹ̀ bàbá yẹn fúnra ara ẹ̀ lórí kọjá lọ́sọ̀ ọjọ́ kan ó ní ọmọ májẹ̀mú rèé òun fúnra ẹ̀ ló wò mí sàn ó ní ẹ̀dá ara yẹn kẹ́kọ̀ọ́ ojú ẹ̀ fún òun kàn án dọdẹ lọ́nu gbó yẹn ni ọdẹ ni bàbá yẹn láti lẹ̀ ṣùgbọ́n bàbá yẹn wá ní àpáta kan lórí òkè yẹn tó ti máa ń gbàdúrà fún ara ẹ̀ tó bá ti jí làárọ̀ ló wá rí yín bẹ̀. ó wá ní ìránṣẹ́ olúwa lélẹ̀ òun nídìí láti túlẹ̀. irú ìjì tó jà yẹn ń gbà náà ibo ló ti wá. àwọn alágbára lé ní sà. alágbára lé. bẹ́ẹ̀ ni sà. èwo ni à ń pè lé ogun lé. àwọn náà pè ní òmìrán agboolé. òmìrán lé wa. bẹ́ẹ̀ ni ṣé gbogbo ilé ní màá lómìnira. kò sílé tí ò ní òmìnira láyé. àwọn tó yẹ ọmọ wọn bá dà nílé nǹkan tó òmìnira abẹ ti kú ní ọjọ́ wọn. ẹni tí ọmọ rẹ̀ bá dà ní agbolé tó yẹ pọ̀ mìíràn léwu ajẹ́pọ̀ múra sí àdúrà. wọ́n sùn rárá ẹni bá ti sùn táyà ló bá sùn. bí ọba sòun ní gbàdúrà àwọn òbí rẹ̀ lè bá. àwọn òbí rẹ̀ lè máa gbàdúrà fún. tọ́jẹ́ pàdúrà àwọn òbí rẹ̀ ó bà lórí ẹ̀. ẹlòmíín wà tọ́jẹ́ pọ̀ ọmọ mi wà yóò máa mu nǹkan yóò máa mu gbó
yóò máa mu àwọn nǹkan drugs ṣùgbọ́n ìjì ló jà o torí bẹ́ẹ̀ lolúwa ṣe rán mi láti tú ọ̀pọ̀lọpọ̀ lẹ̀. ìjì ló jà. bẹ́ẹ̀ni. bíjì bá jà ẹyin bóun ni èèyàn ṣe lè borí ìjì. àdúrà pẹ̀lú ìgbàgbọ́ àfi borí ìjì. a ti ṣe mọ wòlé tó ládùúà tó láṣẹ lẹ́nu. bíbélì wípé nípa ìṣe wọn àti ìwà wọn láfi mọ rẹ̀ dàtọ́ jẹ́. irú ìṣe wo ni wọ́n mọ̀ ṣe. ẹlòmíín wà tó jẹ́ pé ìrìn àjò rẹ̀ tó jẹ́ wòlíì nínú ìṣe rẹ̀ ẹ ti mọ̀ pé eléyìí aládùúà lélẹ̀ eléyìí onírọ́ lélẹ̀ Ọlọ́run dá wọn bẹ́ẹ̀. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bí wọ́n bá pè yín ẹ sọ pé Ọlọ́run ọ̀ràn wọn sí yín. tẹ́lómi bá pè mí tó bá ti pè má ní olúwo ọ̀ràn mi sí ọmọ pè nọ́mbà mi. ẹ sọ pé ẹ rí nǹkan kan Ọlọ́run ò fi nǹkan kan Ọlọ́run ò fi rẹ̀ mọ́ àmì. tó ṣeé ṣe kí wòlíì kí wọ́n pe wòlíì kó sì pọ̀ òun ò rí nǹkan kan sí. bẹ́ẹ̀ni gbàtọ́ olúwo òfin àmì sẹ́kì parọ́ fún mi. kí èyí ṣe pé ìjì tó ń tọ̀ ń lọ rèé kó sí wò. tẹ́mi ò bá tí má ti lè gbà dáná bá ti pè pé bàbá ẹ gbàdúrà fún mi ẹ ló olúwo ràn mí sí ọ má pè nọ́mbà yìí mọ́. láwọn ọ̀nà tẹ́ ẹ ti tọ̀ ǹjẹ́ ẹ lè rántí ọjọ́ mọ́nìgbàgbé kan nínú ìgbésí ayé yìí. ọjọ́ mọ́nìgbàgbé tí mi ò lè gbàgbé jù láyé òun ni ọjọ́ tí ọ̀rọ̀ wèrè yẹn ṣẹlẹ̀. níjọ́ tó ṣẹlẹ̀ gangan. bẹ́ẹ̀ ni sà mi ò lè gbàgbé rẹ̀. bó ló ṣe ṣẹlẹ̀. gàrí ni mò ń mu lọ́jọ́ náà sà. ní oko mo lọ roko oko àgbàro ni mo lọ ro gàrí ni mò ń mu lọ́jọ́ náà ní oko àgbàro yẹn ó ti rẹ̀ mí mo wá mu gàrí yẹn ibẹ̀ ni nǹkan yẹn ti dé sí mi lára mi ò mọ bí tí mo wà mọ́. ìyá mi aṣọ kan kù sí ní ọrùn nígbà tó dé koríta. ẹ sì máa mú nǹkan kan gbà náà pé bóyá èèyàn ń dọ́gbọ́n. kò sí ẹ̀yìn ẹ̀sẹ̀ gbogbo yẹn. mú ń bo ló ti á wá. àwọn alágbára ilé wa náà ṣiṣẹ́ ìka yẹn torí ògo tó fẹ́ paná ògo ni wọ́n ti rí ògo ọjọ́ iwájú yìí. wọ́n fẹ́ paná ògo. bẹ́ẹ̀ ni. wọ́n ní lẹ́yìn ìgbà tára ya tán ẹni tẹ́ kọ́kọ́ ṣàdúrà fún lọ́kọ́lé fún yín. bẹ́ẹ̀ ni sà kódà mọ́tò tí mo gbé débi lónìí ló rà fún mi. ẹnìkan tẹ́ kọ́kọ́ ṣàdúrà fún bẹ́ẹ̀ ni sà. lẹ́yìn ìgbà tára yín ya tán. bẹ́ẹ̀ ni sà torí bẹ́ẹ̀ ló wá ṣe rán mi láti tú ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ̀ báyìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà téèyàn máa gbà sọ́dọ̀ Ọlọ́run bí wọ́n bá gbà mí Ọlọ́run lè mọ́ fàṣẹ sí kí ni máa fà. ẹni tí ó bá ti ní ìgbàgbọ́ àdúrà rẹ̀ ò lè gbà. ẹni tí ó bá ti ní ìgbàgbọ́ àdúrà rẹ̀ lè gbà ṣùgbọ́n tó bá ti ní ìgbàgbọ́ tó bá ti fẹ́ pè mí mú ìgbàgbọ́ rẹ̀ dání ohun tí bá ní o ṣe tó bá ti ṣe òtítọ́ àìnígbàgbọ́ ló ń kó bẹ́ẹ̀ lómi. kábíyèsí Ọlọ́run. ẹ tó dẹ̀ fẹ́ pè mí kó pè mí fídíò kọ̀ kórí ojú mi sí bàbá wòlíì yẹn ni mò ń bá sọ̀rọ̀. àṣẹlòmíì lè lo fóònù yín ni. àwọn kan ṣe dáadáa ń gbòòrò bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ bá ti fẹ́ pè mí kó kàn pè mí fídíò kọ̀ bàbá sẹ́yìn ni mò ń bá sọ̀rọ̀ ọ̀tán ohun tó lúwa bá ní sọ fún yín sọ fún. ǹtẹ́ ẹ̀ bá wa ẹlẹ́sẹ̀sẹ̀ parí àdúrà. bẹ́ẹ̀ni. ọlọ́jọ́ 11. bẹ́ẹ̀ni sà. wọ́n sì ní ẹ gbàdúrà fáwọn èèyàn. bẹ́ẹ̀ni sà. ẹ sì fẹ́ wá kéde rẹ̀. mo lè fẹ́ súre fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn 801. nọ́mbà wo làwọn èèyàn mọ̀ pè sí. 070. 070. 78. 78. 55. 55. 49. 49. 75. 75. 090. 090. 34. 34. 87. 87. 66. 66. 34. 34. WhatsApp number mi nìyẹn. +234. +234. 70. 70. 78. 78. 55. 55. 49. 49. 75. 75. +234. +234. 90. 90. 34. 34. 87. 87. 66. 66. 34. 34. WhatsApp number mi nìyẹn. adúpẹ́ pé òkun látìgbà táyé ẹ ti ń bá agbára ìwòsàn bọ̀ tẹ́ ti dé wòlé ǹjẹ́ ẹ lè rántí àwọn iṣẹ́ tọ́lọ́run ti gbọ́wọ́. iṣẹ́ tọ́lọ́run ti gbọ́wọ́ mi ṣe pọ̀ gẹ̀sà. tó jẹ́ pé ẹlòmíín wà tó pè mí ní last week ó láwọn pè yín gan tó jẹ́ pé wọ́n á gbé lù tọ́lọ́run lè yọ̀ǹda rẹ̀ fún. ẹni wáṣẹ́ Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún ẹni wọ́mọ Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún. mi ò lè kà á ṣùgbọ́n àánú ni bẹ́ẹ̀ ni kò ló kà. ìjẹ́jà kò dominú àgbọ̀nù ìjò ní ìjà wá o ẹ bá gbàdúrà fáwọn èèyàn. ẹ jẹ́ kí gbogbo èèyàn sàmì bí mo ṣe ń lọ yìí gbọ́ o ṣí ẹ̀fẹ́ yẹn náà ti wà ẹni fi ìjìjà ológun ilẹ̀ máa gbé mi. àmín. mo wí bí wòlíì bí Maria àánú gbà mo wí láti òní lọ ẹni fi ìjìjà sẹ́ rẹ tó fi ìjìjà ìgbéyàwó rẹ tó fi ìjìjà ìrìn àjò ayé rẹ ilẹ̀ gbẹ́ náà mi lónìí. àmín. Jésù Olúwa wa. àmín. Akọ́láwọlé Ìmọ̀ jẹ́ olóòtú ọmọ Àdábánijà
àrùn aláyọ̀ àpàdé ń re wòlíì olókìkí ẹni mo gbé wá lónìí ẹ kú kalẹ̀.